kìkì ọba alágbára lórí ohun gbogbo. Mo kí tọmọdé tàgbà pé ẹ kú ìgbádùn ilé-iṣẹ́ wa Wise FM 87.9 a ò ní jẹ̀kọ̀rọ̀ kẹ́yìn ayé wa. Ògúndèyí Kàbírù Kàbísanra lèmi ń jẹ́ ọmọ Adéyínká Àyìndé akérèfínú ṣọgbọ́n ọkùnrin ogun. Ilé làbọ̀ sinmi oko bọ́kọ̀ ròkun bórọ̀sà á fàbọ̀ fún elébùté. Èbúté ayọ̀ ni Ọlọ́run ọba gbé yín dé gbogbo ẹ̀yin Alhaji Alhaja tẹ́ relé Olúwa tẹ́ ẹ bọ̀ láyọ̀. A kí yín pé ẹ kú àbọ̀ ẹ kú ìjẹ́pẹ́ ànábì Ibrahim bàbá ìgbàgbọ́. Látòrí ìyá mi elépo lọ́jà gbàǹgbà àti gbogbo alálàájì pátá. Àmọ̀ràn mi fún yín ni pé bí ẹ kú mọ ohun tójú rí nílùú Mẹ́kà kí ẹ tó darí padà sílé. Ṣé lílọ sókè sódò ní káwí ni àbí ti owó tẹ́ ẹ ná? Dídé sílé yín ẹ jẹ́ ká fi ìbẹ̀rù Ọlọ́run lo Alhaji wa kí a má padà sídìí ẹ̀ṣẹ̀. Bí ẹ kú mọ̀ pé ẹ ti sọ̀kò fún àṣetánì ẹ má jẹ́ kí àṣetánì ó dàkó rẹ padà sí yín pẹ̀lú iṣẹ́ ẹ̀ṣẹ̀. Ẹ̀kọ́ tí ẹ lọ kọ́ nílùú Mẹ́kà ní kẹ́ ẹ jẹ́ ká máa rí lára yín. Òpópó Mọ́kà mọ́ roro ẹ jẹ́ kí inú yín ó mọ́ sí gbogbo ènìyàn. Wọ́n ní bí ará Mẹ́kà bá ṣàdúrà fún yàn ó di dandan kádùúrà rẹ̀ kí ó gbà. Nítorí ẹ ti di ọmọ tuntun ẹ má padà di ọmọ àlòkù. Ẹ̀yin tẹ́ ẹ dé láti ìlú Mẹ́kà ẹ má padà sídìí ẹ̀ṣẹ̀ mọ́ o kí àwa tí àìlọ ká lè kẹ́kọ̀ọ́ rí lára yín. Elédùmarè jọ̀ọ́ má ṣe Mẹ́kà léèwọ̀ gbogbo wa ẹ jẹ́ ká jọ kọrin fún wọn pé àwa tá a kí yín kó dàbọ̀ àwa náà lá kí yín kú àbọ̀ o àwa tá a kí yín kó dàbọ̀ àwa náà lá kí yín kú àbọ̀ o. Mo sọ yìí mo dúró ná Ògúndèyí Kàbírù Kàbísanra lèmi ń jẹ́ ọmọ Adéyínká Àyìndé akérèfínú ṣọgbọ́n ọkùnrin ogun. Ǹjẹ́ láṣẹ Elédùmarè a ó tún jọ máa pàdé ó dìgbà.